Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world. Mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé. Kọ́lọ́ máa sọ wá di ẹni tí ó máa gbáyé láláìsí. Kọ́lọ́ máa dẹ̀ gbogbo abiyamọ ayé. Kọ́lọ́ máa sọ àwọn ọmọ wa dọ̀tá wa. Eléyìí tún lágbára ó kà mọ̀mọ̀ ní orí prógrámù Agidigbo FM. Akí Alhaji Oriyomi Amsat wọ́n gbìyànjú láwùjọ o because mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé. Àánú àwọn abiyamọ méjì yìí àánú wọn máa ṣèyàn tẹ́yìn bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ lẹ́nu nípa àwọn ọmọ tí wọ́n fi inú ara wọn bí. Kọ́lọ́ má jẹ́ kí èèyàn ó ránì fẹsẹ̀ sí, kọ́lọ́ má jẹ́ kí èèyàn ó ṣàgbákò lọ́jọ́ alẹ́, kọ́lọ́ má dẹ̀ jẹ́ kí gbogbo ojú tó ń wò wá pátápátá kọ́lọ́ má jẹ́ kí wọ́n ya àgàn alẹ́ because ọ̀rọ̀ eléyìí ó tún jẹ́ nǹkan tó pààyàn lẹ́kún, ó jẹ́ nǹkan tí ó lágbára púpọ̀ jọjọ. So ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ channel wa yìí ẹ bá wa farabalẹ̀ wo fídíò yìí. Kokoro Alate orúkọ yín àti tẹ́ ti wá àti tó ṣẹlẹ̀ gan-an. ọmọ lẹ́yìn máa ń kọ́ because nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ó pọ̀ gan-an so ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yẹn ṣe gan ni. ọmọ mi tọ́jú obìnrin Ìlọrin ni ọmọ ń wà àṣà àti ẹ̀gbúrò rẹ̀ títí ó fi ṣe wedding ni ìmọ̀gbó ṣe wedding. ẹ̀yin lẹ bí. èmi mọ ọmọ tí mo bí ni. ẹ mọ ọkọ tó fẹ́. ìmọ̀ o. níbo ló ti á ṣe wedding. wọ́n ní nílọrin náà ṣe court marriage. ta ló ṣe ìyá. mọ. ta ló ṣe bàbá. ìmọ̀ o. ta ló ṣe bí. kò sẹ́ni mi ò mọ̀. ẹ̀yin ọ̀rẹ́ yìí ni mo wá ń ṣàǹgbọ́ ńgbà tí ìdààmú ọ̀tá mi sá pọ̀ tí mo sáwà ń kiri káàkiri pé ọmọ ṣe lè lọ báyìí tí àti ẹ̀wà gbúrò tá a gbọ́ nǹkan kan ní ẹnìkan bá dà lẹ́nìkan bá ní tọ́sẹ̀lẹ̀ ni pé kí n pe nọ́mbà rẹ̀ mo bá pè é lò bó wà ní ọ̀wá wálé ó ní àwọn ò tí ì wálé ní ìsìn o mo bá ní tó gbó ọ̀dà ìbò lọ́dọ̀ rẹ kí n wá síbẹ̀ lọ́ba ní tọ́ bá yá ẹ mọ̀ ọmọ bẹ̀ títí ngbọ sáàdì ìjọ yẹn ló bá pè mí ọjọ́ inú àwẹ̀ báyìí àwẹ̀ di bíi 10. àwẹ̀ tó lọ. no àwẹ̀ bíi ọdún 4 sísìn ó bá pè mí ẹ̀lò mọ́ èmi mo ní ẹ̀lò òun bímọ báyìí o. ó bímọ. ṣé ẹ dọ́kọ̀ ẹ̀ mọ̀. mo ìjọ kan tí mo mọ̀ ọ́n torí inú àwẹ̀ tá a wà yìí. a ṣẹ̀ bọ́ bẹ̀ báyìí. a ṣẹ̀ fẹ́ bọ́ bẹ̀ báyìí. ǹdí ẹ̀ bá sì parọ́ ibi tí o gbà tí ó mọ jẹ́wọ́ ẹsẹ̀ náà ni tí ó mọ sọ fọ́lọ́run pé kó forí jìn kò tún gbọdọ̀ pa wọ́n bẹ̀. ó ní ọkùnrin yẹn ó ní òrí ọkùnrin kan ó ní Ìlọrin pé òun fẹ́ pé kí n lọ gbàdúrà sí i ìgbésà lọ ṣe prayer sí bí ọ̀nà 5 kódà afọ́jú jíṣẹ́ fún mi pé kọ́ mọ̀ fẹ́ pé kì í ṣọkọ rẹ̀. ọ̀sẹ̀ tó sọ pé bẹ́ẹ̀ dáa. kò sí o níwájú ọba tó ní mí. bóyá torí àwọn fi ṣe wedding lẹ́yìn yìí. mo rò bẹ́ẹ̀ mo wá sọ fún wípé kó jẹ́ ká ní sùúrù náà wípé wọ́n sọ pé kò dáa. nígbà tó wá ló ń bímọ ńkọ́. mo bá ní ó bímọ ó ní hàn ọ̀dà níbo ni ọ̀dọ̀ rẹ̀ kí n wá ó ní kí n ní sùúrù tó bá yá olóòbímọ ní ìsìn ó sì wà ní ọsibítù jẹ́ kí n wá ó ní kí n sá ní sùúrù náà bí tẹ́sán ṣe mọ́ mi nù lọ́tà mi ò bá gbádùn mọ́ kankan lọ́ba tí n bá ti bí ṣe mọ́ mi tí mo gbọ̀n ni kò sí ẹni tá a tẹ̀lé bá sọ àfọlọ́ mo bá wá pè mo bá ní wá ọ̀rẹ́ mi kan bá sọ fún pé ọmọ mi mọ̀ bímọ ọmọ mi báyìí bá ní á lọ ni mo ní ẹ̀yin náà tó pè a bá pe nọ́mbà rẹ̀ lọ́ba ní rárá o ọba ní kò tí ì yá mo ní àmọ́ tí fẹ́ ṣe súná ní àti ní ọ̀túnla ọba ní kí n sàmọ́ wà àṣẹnú ogun ni èmi ò sì mọ̀ àṣà ń pé màá ṣàpè ní béèrè ọmọ ẹ̀yìn ṣe ńgbọ̀ sádìjọ́ náà ni sẹ́ẹ̀tì mi bá ríǹgì lọ́ba ní ẹ̀lò mọ́mì mo lẹ́lò ẹ̀jọ̀ ọ̀rẹ́ mi tó wà nílọrin tó bá ṣẹ̀yìn ẹ foríjìn wọn lọ́rẹ́ rẹ̀ wò ọlọ́rẹ́ ẹ̀hún ó ní ọmọ ọ̀dọ̀ ní í ṣe é ká ó níjọ́ kejì tó ti délé ọkùnrin báyìí ó ní ló ti wọnú ogun nìyàpọ̀ ti gbógun tì í nìyàpọ̀ ń pò ló ra lẹ́hún o òun lòún kọ́lé o kì í sọ́kọ rẹ̀ mo ní ibo wà níbẹ̀ ó ní mọ́mí ò ní bí ọmọ ọ̀dọ̀ tí ń ṣe é ká tẹ́ ẹ bá ti wá. òun ò mú ilé bẹ́ẹ̀. lódìjọ́ kejì mo bá ṣàwòwò ọkọ̀ mo bá pè. ìyẹn ọ̀rẹ́ ọmọ yín ló gbìyànjú àti gẹ́ẹ̀tì nọ́mbà tí ó wá pè yín. ló bá pè mí mo bá pe obìnrin lóbìnrin wọn bá ní àmọ́ mi ẹ ní sùúrù náà yóò fura tó bá sì fura wàhálà ni wọ́n bá ní mo ti gbọ́ mo bá sápé obìnrin. ara ti yín ò balẹ̀ mọ́ bí abiyamọ. kò balẹ̀ mọ́ kankan mo bá pe obìnrin dákun jọ lọ́ba ní kí n sá òun ó pè mí nígbà sádìjọ́ náà mo bá pè lọ́ba ní àwọn ọmọ tí ń ja òun ò tiẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ rẹ̀ mọ́ mo ní ìjọ ìwọ náà ni mo fojú jọ ń bẹ̀ wọ́n pé ìrọ́kọ̀ pé ìmọ̀ nọ́mbà kankan mọ̀ kankan lọ́ba ní mọ́mí òun bọ́ bá ṣàṣejì òun pé n bó ṣe dijọ́ náà báyìí ẹlòmíì kan tó pè mí ni ẹni tó tiẹ̀ pè mí
bóun bá ti pè tán òun ó ti mú nọ́mbà kó àti ẹ̀ lérí. kí ló náà tún sọ. ló náà bá ní mọ́mí sẹ́yìn nìyá Bọ́lá láti Ìlọrin mo ní èmi ni lọ́ba ní nítòsí mọ́mí ẹ̀ wá mọ́ ọmọ yín mọ́mí tọmọ yín bá sẹ̀yìn ẹ̀ fọwọ́nù ẹ̀ foríjì ẹ̀ wá mọ́ ọmọ yín mo ní ọmọ mi ọ̀sẹ̀ mi ọmọ dáadáa ni ọmọ dáadáa ni. ọmọ kí ló wá ṣẹlẹ̀ báyìí. ó wá ṣàṣẹlẹ̀ wípé mo bá wá ṣàgbéra mo bá lọ Ìlọrin lọ́kọ́ bá pè mí hello mọ́mí mo bá ní hello ó ní Sunday ni o láti Ìlọrin ẹ kú ọjọ́ mẹ́ta mi kọ́kọ́ fẹ́ bàjá kọ́mọ́ bá kí n sálẹ̀ bá a rí ibi tọ́mọ wà lọ́ba ní ẹ wá mọ́mọ yín o ẹ wá mọ́mọ yín o torí kò yé mọ́ bí ṣe ń ṣe o mo bá ní bó o ní ṣe ń ṣe mo bá ní àbábà mi jọ mọ́ bínú bó o ní ṣe ń ṣe ẹ mọ́ jà nǹkan lọ́ba ní mọ́mì kì í tiẹ̀ ṣe bẹ́ẹ̀ o kò yé bí ṣe ń ṣe mọ́ o mo bá ní ṣé ń bẹ́ẹ̀ nù ilé wà ń gbé fóònù fún ó ti jáde ọmọ rẹ̀ ńkọ́ ó ní ó ti mọ́ ọmọ ẹ̀ lọ nígbà sádìjọ náà mo bá pè òun ẹ ló kí wọ́n á ní ìṣẹ̀lẹ̀ báyìí mo ti ẹ̀fẹ̀ wá bẹ́ẹ̀ ni ọba ní mọ́ ìmì ẹ̀ mọ́ mọ́mì ẹ mọ nǹkan tí ń ṣẹlẹ̀ mo ní ìmọ̀ wọ́n bá láwọn gbọmọ lọ́wọ́ ọ̀hún wọ́n lòun ti ya wèrè wọ́n ní kinní kan mo ní ìyá kọ́ ọ̀hún bàbá ọkọ ọ̀hún àti ìyá alákọ̀ọ́jú sí báyìí ìyá alákọ̀ọ́jú sí yẹn ọ̀nà pé bàbá ọkọ ọ̀hún ìyá kọ́ ọ̀hún àtọkọ ọ̀hún àtọmọ kan tó ti Àbújá wá tó wá lóludé ńṣe ni wọ́n ń dáwọ́ ọjọ́ ọ̀nà òun wọ́n sì ti dòògùn sínú ilé sọ̀wọ́ àmọ́nà Ìbàdàn ọ̀dà jẹ́ sẹ́ndì owó ọkọ̀ sí ọ tàbí bẹ́ẹ̀ kọ́ kí n lọ pàdé rẹ nídìí ọkọ̀ kí n bọ́ lọ́kọ̀ sọ̀rọ̀ pé ọwọ́ mi lẹ́ẹ̀tì gbowó ọkọ̀ máa dó mi báyìí ọba ní mọ́mí iṣẹ́ ìmọ̀ nǹkan ẹ sáni sùúrù náà níbo ni wọ́n wá wà ó lóun wà ní ọ̀dọ̀ obìnrin kan tóun ṣe ọmọ ọ̀dọ̀ ń bẹ̀ tó o sì ní irinṣẹ́ kan tó ń bẹ ń yàrá mi. wọ́n ẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé ń sọ ọmọ ọ̀dọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ nígbà àwọn èèyàn ti pè yín tẹ́lẹ̀ tán sọ. ẹyọ wèmí bá sàṣọ bá ń fún lọ́ba ní nítorí sàṣẹlẹ̀ ni pé ẹ sáni sùúrù náà wà láìlágbára Ọlọ́run kò sí èèyàn kan ṣe bí àdúrà náà lẹ́fọ̀ọ́ náà wà mọ̀ mú ní eyín ti wá létí ẹ ní nǹkan ó sàní rárá. kí ló sọ àlẹ mọ̀mọ́. mo bá dà mo bá ní ọ̀dà ní ẹnìkan bá tún pè mí níṣẹ́ ni ìyàkọ náà bá tún pè mí ọ̀rẹ́ ìyàkọ náà pè mí wọ́n bá ní sáwà mọ́mọ́ mi ní o. ẹ sì mọ ọmọ gbogbo wọn pè yín wọ́n pè kò yín síbi tí ń dé sí. ìyàkọ kílódé ìyàkọ òjúwe fún yín. mo bá pe ọkọ dákun ọ̀dọ̀ yín mo fẹ́ tiẹ̀ wá ó lóun tiẹ̀ fẹ́ kẹ́ ẹ wá ní ó ní torí wípé. àdírẹ́sì dà màmá. mo bá dà mo bá ní ntọ́sàṣẹlẹ̀ ní wípé mò ń bọ̀ ìwà adájọ́ ọjọ́ tí mò ń bọ̀ wọ́n kàn dégèrè álímì mọ́ kàn pé ni ẹ lo Sunday. nígbà tí màmá dé lọrin kankan ṣẹlẹ̀ mò ń gbọ́ yín máa ń gbà tí ẹ dé lọrin kí ló ṣẹlẹ̀. ẹ bí mo tiẹ̀ ṣe bá a kọ tiẹ̀ ṣe pé ntẹ̀yàn mọ́ rárá so mo bá wá ní kó já lọ ilé ọ́sà lóhùn ọ̀lọ́ bí ẹ ṣe ràn mí lọ́wọ́ tẹ́ bá ń ké gbàǹjarì fún gbogbo ayé tí wọ́n fi bá ń mú jáde ní ibẹ̀ tí ó fi wá sí torí wọ́n pe ọkùnrin kò dáhùn ìyàkọ náà wọ́n ní wọ́n pè é nọ́mbà wọn wà lọ́wọ́ mi. mo gbọ́ yín màmá mo gbọ́ yín màmá mo gbọ́ yín. nọ́mbà wọn wà lọ́wọ́ mi so a sì ti pè é. màmá ṣégbà tẹ ẹ lọ sẹ ẹ rí ọmọ yín. mo rí ìrì tí mo rí ò dáa. kí ló dé tẹ wàá mú wálé jọ náà. lágbára mi ọ̀ka kò ṣe é mo lóun ọ̀ lọ. àwọn èèyàn míì gan tó máa ń bá a sọ̀rọ̀ ó ní ṣé bóun ṣe dì lóun ó ṣe wá máa lọ ilé ó lóun ọ̀ lọ. mo gbọ́ yín mà. ó lóun ọ̀ lọ ni òjò kí n mú wá mo lọ ń lọ pé kẹ́mi kájọ máa bọ̀ náà ni. ipò wo lẹ bá a. ipò tí ó tiẹ̀ ti gbẹ tán ó wá dúdú bí aṣọ tí bọ̀dá ìwọ yìí ọmọ pupa sì ni láti lẹ̀ láì lo kírímù. kí ló ọkọ rẹ sọ. ọkọ rẹ̀ ọ̀sán ọkọ tiẹ̀ ti kú òun ilé. n gbọ́dọ̀ wá ń gbé mo ló ń sùn. ó ń sùn káàkiri ṣọ́ọ̀ṣì. ó ti wà mentally retarded. màmá ẹ má bínú pé mo sọ òyìnbó ó ti ní mental kò wá òkè mọ́ bóyá ó wà depression yẹn kò ń ṣe kó ya wèrè o but wọ́n ti subject ẹ̀ sí àwọn nǹkan kan tó fa kó máa ronú ó wá ti ní ìròrí òdì ó ti ronú sọ́nà òdì ó ti ń affect ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni n tó ti gbẹ tán ó ti rù tó ti gbẹ. màmá sóun làkọ́ bí yín. àwọn kan ni mo bí gbẹ̀yìn. àwọn ẹ̀gbọ́n rẹ̀ ńkọ́. àwọn kálukú náà pè kọ́ dáhùn. ẹ lọ mú un ni. àmọ́ bí tá a ti lè rí i mú. ẹ bó níbi tẹ́ ẹ ti rí nígbà tẹ́ ẹ lọ. ó ti kúrò ń bẹ àwọn tìǹtìǹ tí ọba ti tẹ̀lé mọ́mì rẹ̀ pé àwọn ò lè dáràn. síbẹ̀ náà tẹ́ ẹ bá fẹ́ lọ tẹ́ ẹ bá lọ lọrin wàá rẹ̀ ni tí ó mọ ibi tó wà láàrin yẹn náà ni ó wà ibẹ̀ yẹn ló ti kú ò kì í ṣe pé ó kú ò nílọrin. kóòtù wọ́n ní wọ́n lọ kóòtù. fún kíni. mi mọ wọ́n ní wọ́n sàn lọ kóòtù wọ́n ti lọ ní ìsìnfẹ́ tó. àwọn kankan wà tó yẹ ká mọ̀ nípa ọ̀rọ̀ yìí tá à ti mọ̀ àwọn kankan wà tó yẹ ká mọ̀ nípa yìí tá à ti mọ̀
àwọn kan àti ẹ̀ka mọ̀ tá a ti mọ̀ ẹ dìde màmá tí n bá ṣèwádìí bóyá àjọ lọ Ìlọrin gan tá a lọ gbé wa fúnra wa òun kò sí nǹkan pọ̀ jù nínú tá a ti ń ṣe so ẹ máa lọ màá ṣèwádìí mọ́gàjì yóò sọ fún mi bá a ṣe máa rìn ṣe gbọ́ ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alate mọ́ ẹ káalẹ́ mọ́ ẹ káalẹ́ sà. yes ma iléeṣẹ́ yìí ò ní jóná. ẹ bá ń gbẹ́nu sí máìkì yẹn dáadáa mọ́. iléeṣẹ́ yìí ò ní jóná o. àmì mà. lórúkọ Jésù ẹ máa ga ni. àmì. àwọn ọmọ mi ni mo mẹ́jọ wọn wá o. má. àwọn ọmọ mi ni mo mẹ́jọ wọn wá. àwọn ọmọ tẹ́ ẹ bí. àwọn ọmọ tí mo bí ni mo mẹ́jọ wọn wá. Olúwabùkọ́lá ó ń lù mí. mo wá lọ ni mo wá láti Ìbàdàn lọ sẹ́kọ̀ọ́. ọkọ ẹ̀ ló pè mí pé kí n wá tó rárá mi ò yá. mo wá láti dẹ́kọ̀ọ́ ìrọ̀lẹ́ ni mo fi débẹ̀ mọ́ mi bá ń lé wọn ní a lọ church. mo ń bọ̀ màmá. church ok. mo gbọ́ yín mo gbọ́ yín. wọ́n lọ wà ní church ilé tó tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ yẹn wọ́n mú mi lọ church ẹ̀ gbà tí mo débẹ̀ mo bọ́kọ ẹ̀ náà church mo bò náà àbájọ wálé ọkọ ló ń lọ ra petrol kí n máa tẹ̀lé wọn lọ lé bí mo ṣe ń délé báyìí Bùkọ́lá tẹ̀lé wa wálé àwọn ọmọ rẹ̀ tẹ̀lé mi ó tó nǹkan bíi 11 ní Bùkọ́lá tó wọlé wá ọkọ rẹ̀ dẹ̀ tíì dé mo bá ń kí ẹ kú ọjọ́ mẹ́ta o lọ́wọ́ ní kí ni mo wá ṣe mo ní ọkọ rẹ̀ náà ló ní kí n wá ó ní tó ní kẹ́ wá ṣe kí ni mo bá ní ó ló ní kí n wá kàn fẹ̀wò fún mi dìde lórí àga tí mo jókòó sí ni. wow bí kéèyàn fàyàn ọkọ ọmọ ìgbà láti bí kéèyàn fàyàn báyìí. ọkọ fẹ̀wò fún mi dìde lórí àga tí mo jókòó sí mo bá ní kí ni mo ṣe fún ọ ṣé mi rẹ̀ ń jà ti tẹ̀lé ni ọ wá wọnú yàrá lọ mo wá ní kí n tẹ̀lé gbà Bùkọ́lá èmi mọ̀ ni kí ló gbójú rẹ lọ lára mi kàn dà mí ní 14 Jésù ń gbọ́ tí mo bá kúrò ọmọ èmi ni mo bí. as in ó láyé ní 40. ó filẹ̀kùn mú mi lẹ́sẹ̀. mo wá bẹ̀rẹ̀ sí ní ké ó tó ṣẹ́jú mẹ́wàá sígbà náà lọ́kọ rẹ̀ dé ọkọ rẹ̀ ní òun ti ń gbáriwó bọ̀ kí ló ń ṣẹlẹ̀ n fẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ fún mi fẹ́ sọ pọ́ gbá mi létí ọkọ rẹ̀ ń pé kí ló dé ọwọ́ àwọn ẹsẹ̀ mi ti ń ṣẹ̀jẹ̀ mo wá ní ìyàwó rẹ̀ filẹ̀kùn mú mi lẹ́sẹ̀ ni mo wá ní kí lẹ́jọ́ fapọ̀ tó fi filẹ̀kùn mú yín lẹ́sẹ̀ mú ní mi mọ́ ọ̀sá tilẹ̀kùn mọ́ rí lọ́kọ̀ ẹ̀ bá ń kánlẹ̀kùn gbẹ́gbẹ́ sílẹ̀kùn náà kò sá sílẹ̀kùn gbà tí ó sílẹ̀kùn wá ń pe àwọn ará Ìbàdàn pé ẹ wá mú ìyá yín kúrò lọ́dọ̀ òun bíbá yìí o torí bíbẹ̀ kọ́ ẹ̀ bókù rẹ̀ ń bí lọ́la mo lóò ti wí fún mi látìgbà mo ti dé ìrọ̀lẹ́ mo kúkú mo wọ ọkọ̀ àlọ́ àbọ̀dá ní màá ti padà sí Ìbàdàn ọkọ rẹ̀ ló ní kí n wá mi wá ìgbà kejì tí máa wá wọn lọ náà nìyẹn mo ti máa ń lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò sí nǹkan kan bómi ìmọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yín gbà tí mo wá sọ fún àbúrò rẹ̀ ní kílẹ̀ yín náà ń wá káàkiri mo ní kí ló ṣẹlẹ̀ sọ tó dé wọ́n sọ mo wá lọ́dọ̀ àbúrò mi mo lọ sọ àbúrò mi wá ní mo wọ̀ rí pé òun lọ bá òun ó béèrè tó ṣẹlẹ̀ ní wá sẹ̀ wá ń sọ ibi ìbáyìí ni mo ti gbọ́ bí ọ̀sẹ̀ méjì ń sìn pé ọ̀rẹ́ ọkọ àbúrò lórí ìran sí wọn pé tí mọ̀mọ́ yín bá ti dọ́dọ̀ yín kẹ́ ẹ máa nà bí wèrè yín Ọlọ́run àlàyé ń gbọ́ ṣeun ọmọ Ọláníyì ni pásọ̀ yẹn jẹ́ mi mọ̀ tí mo ṣe fún ó ní kán máa nà mí ni mo wá wálé mo wá ní ìwọ náà ti gbọ́rọ̀ látijọ́ òde sọ fún mi kí mò ń wá lọ́dọ̀ Bùkọ́lá lẹ́kọ̀ọ́ máa jókòó mi ni ẹni tí òbí máa ń gbélé ayé àpàdé máa gbélé ayé mi lọ Ọlọ́run ọ̀ràn àánú sí mi tí màá fi máa jẹun ibi láti pariwo léra wa lórí pé ìwọ gbọ́ yẹn lọ sọ fún mi. ẹ máa sunkún gan ẹ máa sunkún tó lójú yín mo ti sunkún jù gan ojú ti bàjẹ́. ẹ máa sunkún. so tí mo rí mọ náà nìyẹn mo wá dúró mi mo wá síbí mo dẹ̀ ṣàlàyé wọn ní káwọn ò pé wọn láti inú oṣù kẹwàá mo ti ń wá níjọ́ mẹ́jọ so bá a ti ń pè wọ́n ní pé àwọn ọ̀ráyé àwọn àtọ̀hún àtàbúrò rẹ̀. ayé lẹ́dẹ̀ bí wọn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá kan náà ni mo bí wọn fún. èèyàn kan ló dẹ̀ ríran sí wọn tó sọ pé tíyà wọn bá ti dọ́dọ̀ wọn. wọn ló tó sọ wípé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lọ́wọ́ gan-an náà òun bàbá yẹn pa kúrò láyé mi mọ tí mo ṣe. wọ́n ti jà gbà pé bẹ́ẹ̀ ni ṣé wọ́n ti pe ẹni tó ríran yìí ṣé wọ́n ti pè é. wọ́n ti pè é. ẹ mọ̀ ti jà dárúkọ ẹ̀gán mọ̀ ti jà gbà pé bó ṣe rí nìyẹn. nígbà tó náà bímọ kò lè ṣe bẹ́ẹ̀ yẹn. ta ló bá yín handle matter yẹn ta. Babs ló bá mi handle rẹ̀. ok mọ́mí ẹ̀ dìde mọ́gàjì ó ti máa ń di resting ẹ tètè lọ́ bá mi ṣe
ẹ pẹ̀lẹ́ mà ẹ jẹun ọmọ o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ káàlẹ́ káàbọ̀ sórí ètò. Lovers all over the world, ẹ bá wa comment, ẹ likes, ẹ subscribe. Gbogbo wa gbàládùra pé a ní wọ ìgbèkùn ayé o, a ní bọ́ sínú ìgbèkùn ayé tọmọtọmọ, tọkọtọkọ, tẹbítẹbí, taratara. Because n tí ń ṣẹlẹ̀ nínú ayé yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ nǹkan tó le tó báyàn lẹ́rù. So ìdí nìyẹn ta fi gbàládùra pé ojú tó ń wò wá a ní yá gan lẹ́. So ẹ̀yin tẹ́ni bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ dẹ̀ bá wa share àwọn videos wa. So we love you all. Thanks for watching.